All right. Right about now. Gbogbo àwọn tó tara Yemi my lover dìde nínú iṣẹ́ ìtàgé yìí ni a fẹ́ rí lórí stage. Dóòtọ́ bàbá rẹ̀ o. Àwa kan àti wà pẹ̀lú wọn látàyé alálùmọ́lẹ̀. Àwọn kan náà dẹ̀ bá wa pẹ̀lú wọn. So lọ́jọ́ òní yìí inú wa dùn ọ̀gá láti celebrate birthday pẹ̀lú ní. Yemi wèrò lẹ́yìn rẹ o, omi jọlá ìwà rẹ. Yemi wèrò lẹ́yìn rẹ o, omi jọlá ìwà rẹ. Ìwà ló ṣe púpọ̀, ìwà ló ṣe púpọ̀, ẹ jẹ́ ká tọ́jú ìwà wa. All right, àpọ̀jù báyìí lọ gbogbo golden gate àpọ̀jù báyìí lọ mi ìfẹ́ lè kà wá tán. Mo ráwọn kan lénìí tó jẹ́ pé mo ti rí wọn ti pẹ́. All right, adúpẹ́ fọ́jọ́ òní àwa kan àti ríra wa for the past 10 years. Àǹtí mi Súnmi Sọ́lá, I couldn't recognize her again. But it's a pleasure. Benny. To God be the glory. To God be the glory. Ní báyìí, àwọn ọmọ ẹgbẹ́ Yemi my lover tí a metamorphosize tí golden gate. Ta ló fọyàn tí ọ̀gá? Ọ̀gá stop something. Ọ̀gá ẹ má dárúkọ polo. Ṣé mo fọ́nà ní? Church, Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.